Fẹ́ kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa Oore Ọ̀fẹ́ fún Ìyípadà. Ó jẹ́ ayọ̀ mi láti wà pẹ̀lú yín ní àkókò yìí. Mo fẹ́ gbàgbọ́ pé ẹ ti mú Bíbélì yín sí tòsí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń pè. Ṣùgbọ́n mo tún fẹ́ gbà yín níyànjú pé kí ẹ tún wo àwọn nọ́mbà tó wà lórí ojú móhùnmáwòrán yìí fún àti pè wá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tàbí láti bá wa sọ̀rọ̀ lórí WhatsApp. Nígbà tá a bá fi parí ètò lónìí, wọ́n ó tún fi àwọn nọ́mbà náà wọ́n tún pè wọ́n jáde kí ẹ lè gbọ́. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ jọ̀ọ́ kí ẹ mú Bíbélì yín wá sí tòsí lónìí. Wàásù tòní yìí mo fẹ́ fi bẹ́yìn ọmọ Ọlọ́run sọ̀rọ̀ ni. Àti ẹ̀yin tí ó jẹ́ pé ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ọkàn yín ó jẹ́ kìkìdá ìkorò. Kókórí wàásù mi lónìí ni lílé ìkorò jáde kúrò nínú ayé wa. Bí a ṣe lè lé ìkorò jáde kúrò nínú ayé wa. Wọ́n fi àwọn ènìyàn kọ̀ọ̀kan ṣe àpẹẹrẹ fún wa. Ṣùgbọ́n mo fẹ́ kà ní àkọ́kọ́ láti inú Bíbélì. Ìwé HEBERU orí 12. Ìwé HEBERU orí 12 ẹsẹ̀ 15 títí dé 17. HEBERU orí 12 ẹsẹ̀ 15 sí 17. Ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì sọ yín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ a sì máa ti ipa rẹ̀ di àìmọ́. Kí ó má bàa sí àgbèrè kan tàbí aláìwà bí Ọlọ́run bíi Ísọ̀, ẹni tí ó torí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. Nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà ni àní nígbà tí ó fẹ́ láti jogún ìbùkún náà, a kọ̀ ọ́ nítorí kò rí àyè ìrònúpìwàdà, bí ó tilẹ̀ fi omijé wá gidigidi. Ọlọ́run alágbára, dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àti àánú yín lórí ayé wa, fún gbogbo ọkàn tí wọ́n ń tẹ́tí sí ètò yìí ní àkókò yìí. Olúwa, mo béèrè pé kí ẹ lè gba ẹnu mi sọ̀rọ̀ ní ọ̀nà tó yàtọ̀ ní àkókò yìí, kí ẹ lè bá ọkàn àwọn ènìyàn pàdé ní ọ̀nà tó lágbára. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kó ran ayé àti ọkàn ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ fún ògo orúkọ mímọ́ yín. Ẹ ṣé torí ohun tí ẹ ń ṣe àti èyí tí ẹ ó tún máa ṣe. Ẹ fún mi ní àwọn àpẹẹrẹ tí ó ran àwọn èèyàn lọ́wọ́ lónìí. Ẹ fún mi ní ọ̀rọ̀ tó bójúmu láti sọ ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Bíbélì wípé ká kíyèsára. Ká ṣe kí ni o? Ká kíyèsára. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò kí ni o? Gbòǹgbò ìkorò kan. Ṣé rí? Èèyàn máa ń rò pé ohun tó yẹ ká bá láàrin àwọn onígbàgbọ́ òun ni ohun ayọ̀ àti ayọ̀. Ṣé rí? Ìdùnnú yàtọ̀ sí ayọ̀. Ìdùnnú máa ń ṣẹlẹ̀ torí pé nǹkan tó múnú ẹni dùn ṣẹlẹ̀. Ṣé rí? Ayọ̀ ó jẹ́ orísun tí kìí gbẹ, tó jẹ́ èso ti ẹ̀mí, tó jẹ́ pé kódà bí kò sówó, bí nǹkan ò lọ déédéé, aláyọ̀ lolúwa ó sì tún jẹ́. Gbà kíyèsí náà ni pé ìkorò ó pọ̀ jù láàrin àwọn onígbàgbọ́. Nítorí náà ni mo ṣe ń pè wá níjà lónìí pé ká kíyèsí, ká ṣiṣẹ́ tọ títì jáde kúrò nínú ayé wa. Ẹ kí n kọ́kọ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Bíbélì ní gbòǹgbò ìkorò. Ẹ yẹ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa gbòǹgbò díẹ̀. Wọ́n tún padà sórí gbòǹgbò tó bá yá. Ìwọ mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí gbòǹgbò. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí igi yóò bá wù, gbòǹgbò ni yóò kọ́kọ́ sọ, kìí ṣe ewé.
òtítọ́ ọbẹ̀ ni pé gbòǹgbò ni ó ṣe kí ni o ní ó kọ́kọ́ jáde. Nítorí náà bá a ṣe ń fi omi sí ìtàgbìn, kí ni ó kọ́kọ́ máa jẹ, a ò sì ní rí lókè. Gbòǹgbò yẹn ni ó wá máa fa omi láti ọwọ́ ilẹ̀ sí ara irúgbìn tá a bá gbìn. Tí gbòǹgbò yẹn tí kò bá tí kọ́kọ́ fa omi látara ilẹ̀, kò ní ṣe kí ni o, kò ní ṣiṣẹ́. Ṣé rí, Ọlọ́run kò kàn mọ̀ọ́mọ̀ sọ pé gbòǹgbò ìkorò. Ọlọ́run mọ̀ pé tí a bá ní òye ohun tí gbòǹgbò ń ṣe, a ó rí pé òun àti ìkorò wọ́n súnmọ́ra wọn púpọ̀. Yóò sì ràn wá lọ́wọ́ láti lè mọ ohun tó yẹ ká ṣe lórí ìkorò. Nǹkan kejì nípa gbòǹgbò ni pé èèyàn kì í sábà fojú rí. Ní tí gbòǹgbò máa ṣe ni pé wọ́n máa ń jìn wọlẹ̀, wọ́n máa ń fa inú yèèpẹ̀ ya kí wọ́n rà páláwo oríṣiríṣi kọ́lọ́kọ́lọ́ nínú ilẹ̀. Ohun tó wá lé nípa gbòǹgbò ni pé wọ́n máa ń ṣòro yọ. Kí ni mo ní wọ́n máa ń ṣe o? Wọ́n máa ń ṣòro yọ, wọn kì í tètè ṣe rí. Bákan náà ni ìkorò nínú ọkàn onígbàgbọ́ kì í ṣe nǹkan tó máa ń sáré jẹ jáde. Ìdí ní ìtọ́ fi jẹ́ pé ẹlòmíì gan kò mọ̀ pé kí ni o, ìkorò ti wà ní ayé òun. Ó wà ní ọkọ, ṣùgbọ́n èròǹgbà rẹ sì ti wà ní pé tí owó bá ti dọ́wọ́ mi, mo máa kó lé ọkọ yìí. Òtítọ́ ọbẹ̀ ni pé kì í ṣe pé ó kàn ṣàdédé bẹ̀rẹ̀, ó ti pẹ́. Ìkorò ti wọnú ọkàn rẹ. Àti wá fàátù kò wá sí tí wọ́n sọ fún wọn pé àmọ́ kò ń bẹ́ẹ̀. Ebi kò máa nà ọ́. Kò fún ọ lówó. Ọkọ rẹ ṣàṣìṣe ẹyọ kan. Ìyàwó rẹ ṣàṣìṣe ẹyọ kan. Ó bá nínú nǹkan tí ò dáa, yóò lọ ní. Jẹ́ fún ọ lápẹẹrẹ kan tó rọrùn. Ọkọ rẹ ṣàṣe mẹ́ṣe, ní tó ṣe ò dáa o, èmi gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó ti múra, ó ti kẹ́rù rẹ̀, ó ti kó lé rẹ̀. Àwọn kan wà tí wọ́n fẹ́ kó ń bẹ̀, tí wọ́n fẹ́ gba bẹ̀ mọ́ ọ lọ. Ẹni tó ń bínú pé ó ń bọ́ lu ọkọ rẹ̀ ń, ìjọ́ mi tó bá rí wà tọkùnrin papọ̀ yóò ní wọn náà bóun lọkọ òun ni, torí pé òun ni ó ti dìyàwó. Torí pé ó ti jẹ́ kí gbòǹgbò kó gbilẹ̀ nínú ayé rẹ̀. Ìkorò yẹn òun ló sì mú oúnjẹ wá sára rẹ̀. Gbogbo ohun tó wà nínú ọkàn rẹ̀ kò ju ìkorò lọ. Ǹjẹ́ mọ̀ pé gbòǹgbò wọ́n máa ń gbilẹ̀ lọ́nà tó lágbára? Bákan náà ni ìkorò máa ń gbilẹ̀ lọ́nà tó lágbára nínú ayé onígbàgbọ́. Tó jẹ́ pé kò ní ṣe é borí, kò ní ṣe é bójútó, kò ní ṣe é kápámọ́. Ìtọ́sí máa ń lé níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá fẹ́ gé igi, orí la máa ń gé, àìgbé gbòǹgbò. Torí pé a ti mọ̀ pé gbòǹgbò ṣòro fà, a ti mọ̀ pé gbòǹgbò ti gbilẹ̀ mọ́ wa lọ́wọ́. Kí ni máa ń padà ṣẹlẹ̀ sáwọn igi yẹn? Wọ́n máa ń tún wù ní. Àwọn ọ̀rọ̀ tó ti yẹ kó kú nínú ìdílé rẹ, àwọn ọ̀rọ̀ tó yẹ kó ti kú láàrin wa àti àwọn òbí rẹ, ẹ kì í sọ ọ̀rọ̀ 20 ọdún sẹ́yìn. Ẹ̀yin kan wà nínú àwọn ìjọ Ọlọ́run kan tó yẹ pé ẹ ti wà ńbẹ̀ láti bí 40 ọdún. Àwọn ọ̀rọ̀ tó yẹ pé àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé lẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ ìtàn ayọ̀. In tó ṣẹlẹ̀ sí ni pé gbòǹgbò korò ó ti wọnú ara yín. Ìpèníjà Ọlọ́run ni pé ẹ kíyèsára. Nítorí pé tẹ́ ò bá kíyèsára, gbòǹgbò yìí yóò bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ẹ padà sórí ẹsẹ̀ Bíbélì yẹn, HEBERU orí 12. Bíbélì ní ẹ máa kíyèsára kẹ́nikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́.
ọ̀fẹ́ tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe oore ọ̀fẹ́ ìgbàlà. Èèyàn kì í kùnà oore ọ̀fẹ́ ìgbàlà. Ẹni tó bá ti ní oore ọ̀fẹ́ ìgbàlà ó ti ní oore ọ̀fẹ́ nìyẹn. Ṣùgbọ́n Bíbélì sọ pé oore ọ̀fẹ́ ńlá ń bẹ lórí ìjọ ní ìbẹ̀rẹ̀, nítorí pé ìṣe wọn ó fi hàn pé wọ́n rí oore ọ̀fẹ́ gbà, wọ́n sì ń fúnni ní oore ọ̀fẹ́ ni. Tí ó sọnù nínú ẹni tó bá ti ní ìkorò ni pé wọ́n rí oore ọ̀fẹ́ gbàlagbà, ṣùgbọ́n wọn kò dàgbà nínú oore ọ̀fẹ́ láti lè jẹ́ pé ẹni tí oore ọ̀fẹ́ ń tayé ẹ̀ jáde ni. Téèyàn torí ọ̀fẹ́ kó bá sì ti tayé rẹ̀ jáde, jẹ́ kí n sòótọ́ fún ọ pé ìjọba tayé rẹ̀ jáde ò ní ìkorò. Òun ló fi sọ pé kí ẹ sára kó má bàa ṣubú kúrò ní oore ọ̀fẹ́. Ẹ kì í fún yín lápẹẹrẹ nìkan torí oore ọ̀fẹ́ torí ọ̀fẹ́ ò ti tayé ẹ̀ jáde. Jésù sọ̀rọ̀ nípa ọkùnrin ọlọ́rọ̀ kan tó ní ọkùnrin kan tó jẹ́ ní owó ńlá. Owó yẹn pọ̀ débi pé nínú ìwé Mátíù orí 18 ni mo ti ń bá a sọ̀rọ̀ yìí. Owó yẹn pọ̀ débi pé bó ń san lójoojúmọ́ kò lè san tán. Bó ń san ní gbogbo ìgbà kò lè ṣe kí ni o, kò lè san tán láéláé. Kí ni Jésù wá ṣe? Jésù wá tẹ̀síwájú nínú ìtàn yẹn pé bàbá wa béèrè owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ọ̀gbẹ́ni owó mi ńkọ́? Owó mi ńkọ́? Dákun ẹ ṣàánú mi. Kò bí pé níjọ́ ló san. Ẹmọ tó bí ó ní mo bùn ọ́ máa mú lọ. Ọkùnrin sì kú òǹwájú rẹ̀, ó sì pàdé ìránṣẹ́ míì bíi tiẹ̀ tó jẹ́ lówó tó jẹ́ pé owó kéré péréte ni. Ó náà wá rọ́tọ̀ ní owó mi ńkọ́? Ọlọ́run á dá lóhùn pé dákun ń san. Ó wá mú lọ sẹ́wọ̀n pé títí ìjọ tó fi sanwó mi ń tí ọmọ nù túbú ni. Ẹni tó rí oore ọ̀fẹ́ gbà tí oore ọ̀fẹ́ ò ṣe kí ni, tí kò tayé ẹ̀ jáde ni, torí pé kí ni o, gbòǹgbò ìkorò ó ti gbàkóso ayé ẹ̀. Wọ́n wá lọ sọ ọ̀rọ̀ rẹ̀. Bó ni ó ṣe rọ́nà ṣiṣẹ́ tí ó fi rówó rẹ̀ san nígbà tó ti tì mọ́nú túbú? Bó ni ó ṣe rówó san? Mo ń sọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà tẹ́ ò dáríjì ẹlòmíràn. In tó ń ṣẹlẹ̀ láyé yín ni pé gbòǹgbò korò wà níbẹ̀. Mo ń sọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ rí àánú gbà tẹ́ ò sì fi àánú hàn ẹlòmíràn. In tó ń ṣẹlẹ̀ láyé yín ni pé gbòǹgbò korò ti wà níbẹ̀. Ẹ kí n sọ fún yín, mo ń sọ̀rọ̀ nípa ẹ̀yin tẹ́ rí oore ọ̀fẹ́ tó ga gbà pé ẹ sì ti kùnà oore ọ̀fẹ́ náà torí pé kí ni o, gbòǹgbò korò ti gbàkóso ọkàn yín. Ìtọ́kọ̀ rẹ̀ ṣe lógún ọdún sẹ́yìn, ó sì tún bí. Mo dúró káwọn ọmọ mi ṣe tán iléèwé ni kí n tó wá ṣẹ̀ṣẹ̀ wá ṣèdájọ́ ẹ̀. Ìtọ́gà rẹ̀ ṣe ẹnìkan tẹ́ ẹjọ́ wa ń bí iṣẹ́ ọwọ́ adúró dìgbà tí wọ́n wá dọ̀gá. Ń gbọ́ dọ̀gá yẹn tán ń fi hàn pé mi lọ̀gá báyìí. Ṣé mi ló pè ní rádaràdá ń jọ sí? Mo mọ ọ̀dọ́mọkùnrin kan dáadáa. Mo mọ̀ dáadáa. Ó ń bá ẹnìkan ṣiṣẹ́. Nígbà tó wá bẹ̀rẹ̀ sí gbáradì fún ìgbéyàwó rẹ̀, ó ń tàn wá ṣèlérí owó ńlá fún un. Ṣùgbọ́n tàn kò àrówó náà fún un. Ọ̀dọ́mọkùnrin yìí kò bínú. Ìjọ tí wọ́n wá lọ, wọ́n wá fún ọmọkùnrin yẹn ní owó. Wọ́n wá fi rán ẹni tó ti kọ́kọ́ ṣèlérí owó ńlá fún un. Ǹjẹ́ mọ̀ pé kì í ká ṣe pé ó ń tọ̀hún kò fún ní owó tó ṣèlérí fún, ṣùgbọ́n nǹkan kejì tó ṣe ni pé owó ìta tó fi rán kò tún kó fún. Kò kó fún. Kàkà bẹ́ẹ̀ ó bá wá wàhálà ni. Pẹ̀lú ẹ̀sùn
ohunkóhun tí o ṣe. Ṣé rí nígbà tí ọkùnrin náà tó mú rẹ̀ nígbà tó pé ọmọ 50 ọdún, ọmọkùnrin yẹn tí wọ́n yàn jẹ níjọ́sí, ó sa gbogbo pa rẹ̀ láì wo ohun tó ṣẹlẹ̀. Mo mọ̀ dáadáa, láì mọ̀ ohun tó ṣẹlẹ̀ kọjá, ó sì ṣe ohun aláyọ̀ láti mú ẹni tó yàn jẹ dùn, mú ẹni tó yàn jẹ dùn. Ṣé mọ̀ nǹkan tọ́mọkùnrin yẹn sọ ni pé mo ráàánú gbà, mo gbọ́dọ̀ ṣàánú. Mo rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, mo gbọ́dọ̀ dáríjì. Mo rí oore ọ̀fẹ́ gbà, mo gbọ́dọ̀ ṣe kí ni o, mo gbọ́dọ̀ fi oore ọ̀fẹ́ hàn. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé àwọn onígbàgbọ́ ni pé a rí oore ọ̀fẹ́, a fẹ́ káwọn èèyàn fi oore ọ̀fẹ́ hàn fún wa, ṣùgbọ́n àwa ńkọ́ a kì í fi oore ọ̀fẹ́ hàn pẹ̀lú mìíràn. Ǹjẹ́ ò ń dáríjì àwọn tó ti ṣẹ̀ ọ́? Tó bá lọ dáríjì, ṣé kìí ṣe pé o fún wọn láǹfààní àti ṣe nǹkan míì? Jẹ́ kí n pè ọ́ níjà pé in tó ti gbà ìwọ náà fi fún ni. Ṣé rí ìdáríjì túmọ̀ sí pé mo ní àǹfààní àti gbẹ̀san, ṣùgbọ́n wọn ò ní ṣe kí ni o, wọn ò ní gbà. Éfésù orí 4 ẹsẹ̀ 22. Ephesians 4:32. Bíbélì wípé ẹ máa ṣoore fún ọmọnìkejì yín, ẹ ní ìyọ́nú, ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti ṣe kí ni o, ti dáríjì yín. Ẹ máa ṣoore. Ọlọ́run ti ṣe wọ́ lóore, ìwọ náà ṣoore. Èmi tó yẹ pé bí mo ṣe ń faṣẹ́ láàárọ̀ ni mò ń fà lóru, ó ní ó ń tàn fi tọrọ owó lọ́ọ̀ rẹ tó sì mọ̀ pé lóòótọ́ ló ní àìní yẹn ló fi fún. O lè dáṣẹ́ ṣe ni ò lè dówó ná. In tó gbà ni pé orí àánú Ọlọ́run gbà tó lè máa fi faṣẹ́ láàárọ̀ lálẹ́, tó fi ń ṣiṣẹ́, tó fi ń jọra wọn. À ń tó gbà yẹn, òun ni kò rí pé òun fi hàn. Nínú fíforí ọ̀fẹ́ hàn yìí, ibi tí wọ́n parí sí lónìí nìyí. Ìwé HEBERU orí 10 ẹsẹ̀ 17 ó sọ nǹkan míì fún wa. HEBERU orí 10 ẹsẹ̀ 17 ó ní ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedéédé wọn lèmi kì yóò rántí mọ́. HEBERU orí 10 ẹsẹ̀ 17 ojú ẹsẹ̀ ni wọ́n lọ sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa dáríjì mí, tó sì ṣe kí ni o, tó sì ń dáríjì hàn. Tí wọn bá tí ìran gbogbo ìlú Ìbàdàn sí ọ, sí o máa dáríjì. Ìwọ ti dájọ́ sí tiẹ̀ pé tí bá dáríjì ó dọ̀run, ayé ìkọ́mọ́. Ìwọ ti dájọ́ sí tiẹ̀ pé ẹni kó lọ rèé pé bàbá àtìyá rẹ̀ wá. Nígbà tí bàbá àtìyá rẹ̀ bá kúnlẹ̀ níwájú àwọn tó dọ̀bálẹ̀ fún nígbà tó fẹ́ fẹ́, ó ní kí wọ́n máa wá bẹ̀ ọ́. Ìgbà náà ló tó dáríjì. Wọ́n wá, wọ́n rán pásítọ̀ kìíní, wọ́n rán pásítọ̀ kejì, ọ̀rọ̀ yìí ò mọ̀ tí ìyanjú dòní. Tọ́lọ́run ò bá gbàgbé àìṣedéédé tiẹ̀, ibo ni wó dùn sí lónìí? Mò ń pè ọ́ níjà, fi ohun tó gbà, òun ni kí wọ́n náà fi wọ̀n pẹ̀lú mìíràn. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ni. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ni dáríjì ọ́. Tọ́lọ́run bá mọ̀ọ́mọ̀ dáríjì ọ́. Tọ́lọ́run bá mọ̀ọ́mọ̀ gbàgbé n tó ṣe. Bíbélì wípé Olúwa tí wọ́n bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, ta ni ó lè dúró? Tọ́lọ́run bá dáríjì mí ńkọ́? Ṣé mo gbé nǹkan tí mo fún lé lórí, nǹkan mi tí mo tọ́jú pamọ́, ó wá lọ mú, ó ṣe kinní kan,
nǹkan òun kú ti bàjẹ́ nísìn, ọ̀nà àbáyọ ló kù. Dáríjì kó o sì gbàgbé ẹ̀. Mo ka ìtàn nípa ẹni tí ó kọ́kọ́ ṣe iná bọ́ọ̀bù, wípé wọ́n ṣiṣẹ́ fún wákàtí 72 72 hours, ìjọ́ 3 gbáko, kíkiri tó ṣiṣẹ́ kó tó tàn. Wọ́n ló bá gbé fọ́dọ̀ ọmọkùnrin kan pé gbé lóòkè kó lọ tọ́jú ẹ̀ pamọ́. Ara bí ṣàgbé ó kẹ́ bí tó ti ń gòkè lọ bó ṣe fẹsẹ̀ kọ́nu. Iṣẹ́ ìjọ́ 3 bó ṣe fọ́ dànù nù. Kí lára pé wọ́n ṣe? Wọ́n tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Wọ́n nígbà tá parí ẹ̀ kò gbà wọ́n jíjọ́ 2 lọ lọ́tẹ̀ yìí. Ẹni tó ṣubú ǹjọ́ sí ìlú tún gbélé lọ pé ó yá, má ṣubú lónìí o, ó yá máa gbé lọ. Nítorí ọ̀fẹ́ Ọlọ́run ó gbé lókè. Ṣé mọ̀ nǹkan tọkùnrin yẹn ń sọ? Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Kò jẹ́ kí gbòǹgbò ìkorò kó ṣe kí ni o, kó wọnú ayé òun. Wọ́n jẹ́ kí n parọ́ fún yín, gbòǹgbò òun ló ń kọ́kọ́ wù. Gbòǹgbò ìmọ̀ wù kọjá ń téèyàn rò. Gbòǹgbò ṣòro fàtú. Ẹ wò mí dáadáa, kẹ́ ẹ tẹ́tí sí òtítọ́ yìí. Má kùnà oore ọ̀fẹ́. Má kùnà oore ọ̀fẹ́. Kí ni mo ní kó má ṣe? Má kùnà oore ọ̀fẹ́ nípa kíkó ìkorò sáyà. Nípa àìní ìdáríjì. Nípa rírí oore ọ̀fẹ́ gbà láì ṣe pé kí ìwọ náà máa fi oore ọ̀fẹ́ fẹ́ lòmíràn. Ìwọ náà ráàánú gbà, ṣàánú fẹ́ lòmíràn. Ìwọ rí dáríjì gbà, dáríjì ẹlòmíràn. Má dájọ́ sí i. Má dájọ́ sí i. Àìjẹ́ bẹ́ẹ̀ ìdílé rẹ ò ní tò. Iṣẹ́ rẹ ò ní tò. Ọkàn rẹ ò ní balẹ̀. Nǹkan burúkú ni gbòǹgbò ìkorò. Ó fẹ́ fà ọ́ yà ni. Má gbà fún. Ṣùgbọ́n ìpìlẹ̀ ohun tí gbòǹgbò ìkorò fi ní borí rẹ, ó ní pé kó o ní Jésù lólùgbàlà. Yẹ́nì pé wọn ò ké bí mo ṣe máa ń ké nínú àwọn wàásù mi, torí pé mo fẹ́ kọ́rọ̀ gbòǹgbò ìkorò yìí kó yé yín dáadáa. Jésù nífẹ̀ẹ́ yín o. Torí yín ló ṣe wá sáyé. Kẹ́ ẹ lè bá di ọmọ Ọlọ́run. Ó ní oore ọ̀fẹ́ kíkún fún yín. Tẹ́ ó bá gbà á lólùgbàlà. Apá asín ó jí dìde. Ó fẹ́ kẹ́ ẹ ní ìrètí kẹ́ ẹ lọ sí ìjọba ọ̀run. Ẹ tiẹ̀ kọ́kọ́ gba oore ọ̀fẹ́ ìgbàlà náà nípa gbígba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn yín lónìí. Kò ní jẹ́ ìgbà àkọ́kọ́ tó ṣe bẹ́ẹ̀, kó sì jẹ́ ìgbà ìkẹyìn, torí pé o ti bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì nù. Tó bá lè ṣe pé Jésù sọ́kàn rẹ wípé Jésù ṣàánú mi. Mo mọ̀ pé mo jẹ̀bi nítorí pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Ó kú asín ó sì jí dìde. Gba ọkàn mi là. Jésù mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Bó ṣe gbà ọ́ là yẹn, ó ti fún ọ ní ìyà nípẹ̀kun. Òun lọ sọ́run. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ tó bá lè pè mí sórí 070 3808 5652, 070 8768 2122, 070 5530 7492. Wọ́n fi àwọn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kan tún ràn ọ́ lọ́wọ́ sí i. Gbọ́n padà wá níjọ́ mẹ́jọ, mo fẹ́ sọ̀rọ̀ nípa gbòǹgbò ìkorò lẹ́ẹ̀kan sí i. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé